Alamayo TV. Sọyàn dé bàbá sọ àlárìrí bàbá yìí. Alamayo TV yọ bí ọjọ́ ó lálẹ́ bí òṣùmàrè. Alamayo TV ìkànnì alárààgbà ìdá tí wọ́n ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Oríkì orílẹ̀ ṣíṣe àpọ́nlé àwọn lọ́balọ́ba wa. Ìtàn àtẹ̀rẹ́ oníṣe pẹ̀lú orin tó ní ìgbà tó bá gbà mú gbogbo ẹ̀ lórí ìkànnì Alamayo TV lẹ́ ó ti máa wò ó. Ó yá ẹ máa bá wa ká lọ. Ètò Yorùbá ni mí torí Yorùbá ni mí, Yorùbá ni bàbá mi. Mo gbólédè mo mọ̀ dáńtọ́ mo gbó lẹ́nu gẹ́gẹ́ bí ẹyẹ ajata. Òde ọ̀gẹ́ Alámọ̀yọ̀ òun lèmi jẹ́ mo kí yín. Lónìí lórí ètò yín ètò wa ètò Yorùbá ni mí. Ẹ ti mọ̀ pé abala méjì lètò yìí pín sí. Abala àkọ́kọ́ la ti ń sọ nípa oríkì orílẹ̀ àwọn bàbá wa. Abala kejì la ti ń sọ nípa ta lèmi. Lábala oríkì orílẹ̀ àwọn bàbá wa lónìí níbo là ń rè. Gbogbo ẹ̀yin ọmọ lẹ́lẹ́bí ẹ fẹ́ kó àmójúbà mi. Ẹ̀yin àlògbòjì mẹ́kun sọ̀rọ̀ fẹ̀yìn tòkè. Kọ́lédọ̀yẹ aráàjì lè jẹ́ ọmọ ọlọ́yẹ mọ̀yìn òbọ̀kè bọ́lé ọ̀yọ́ mẹ́kun ẹlẹ́yọ̀. Ìjọ ọ̀yẹ́dùn láròkun òkun àhóyáyá. Ìjọ ọ̀yẹ́dùn lárọ̀ ọ̀sà. Ìjọ ọ̀yẹ́dùn làwálé mọ́ ọmọnìní tí mú kókó wúwo pàmò ní mo sùn kalẹ̀ lẹ́sí òkè. Ìjà àlògbó mo rán lóbì lọ́jà. Ó kówó gbogbo ó kó fún ẹlẹ́mi ní ń kawó. Olóbì ń sọ olóbì mọ́ sọ mọ́ ẹlẹ́mi tẹ́ẹ̀rí ń ló lówó rẹ̀. Ìjẹ́ ọ̀lẹ́lẹ́ òkè mẹ́rìndínlógún níbẹ̀ ní ìgbẹ́tì nílé ọlọ́yẹ̀mọyìn mẹ́rin àdúróbọ mẹ́rin àbẹ̀rẹ̀bọ mẹ́rin àtòkèdàbí sílẹ̀ mẹ́rin yòókù níbẹ̀ lọ́yẹ̀ tí ń jáde. Ìjẹ́ ọ̀lẹ́lẹ́ wọ́n lọ́yẹ̀ para àgbẹ̀tì mo súnmọ́ wọn títí mo rí wọn àṣì ọ̀yẹ́ para àgbẹ̀tì aṣọ gbogbo wú ni bàbá yín fi bora ẹni àbíọyẹ ńlọ yẹ pa àlògbòjì mẹkùn tó tòde Ọ̀yọ́ lẹwa ọmọ afẹ́fẹ́ lẹ́lẹ́ nìyí ti tẹ̀rí igi olóko bá àlògbòjì ọmọ ẹkùn ẹlẹ́yọ̀ ìjà àlògbò mẹkùn níbà. Alamayo TV ẹ pè é kí n gbọ́. Alamayo TV. Ìkànnì alálùbáríkà lórí ẹ̀rọ àṣìkáyé, ìkànnì tí wọ́n fi ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Alamayo TV ìkànnì tó ta gbangba yíká níta gbangba yíká oko lórí ẹ̀rọ ayélujára. Wọ́n lo àsìkò yìí láti máa dúpẹ́ lọ gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn tẹ́ dúró tì wá fọ́dún tó kọjá lọ́dún 2026 tá a wà yìí. A fi ń dá yín lójú pé a ò ní ba ojú yín jẹ́. Ọ̀kan òjọ̀kan àṣà, orin, ewì, ìtẹ̀ ìṣẹ̀dálẹ̀ pátálẹ̀ ó máa wò lórí ìkànnì kágbáṣà lárugẹ oríkì, ewì, ìjálá, orin ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tiwa ní níkànnì Alamayo TV kẹ́ ẹ máa bá wa pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè kárí ilé kó kárí oko. Alamayo TV ló ní amọ̀rírì yín, àdúpẹ́ lọ́wọ́ yín.